rọ́bítọ̀ ò yọ Tọ́líà lóyè. wọ́n yọ Tọ́líà kò ní ìmáàmù. Ògbómọ̀ṣọ́ kọ lẹ́tà wá pé ìmáàmù méjì lẹ̀ ń rí, àmọ́ máàmù báyìí látọ̀dọ̀ àwọn ni ó máa ṣojú àwọn. ọ̀rọ̀ mímọ̀ wo ni Tọ́líà ń sọ? ìkan ń bú ọba ó ń yẹ̀yẹ́ ló ti dàlúrú, ẹ wá fẹ́ kó tún wá da rọ́bítọ̀ rú. kí ló ń dùn ọmọ lásán mẹ́? ó fẹ́ wá da rọ́bítọ̀ rú torí pé ẹ ti wá kì láyà. ó wá rọ́bítọ̀, mùdírù wá pé Tọ́líà Ògbómọ̀ṣọ́ bọ́ta orí yín ti dàrú, ẹ wá ní àfáà torí pé ó jáfa àfáà. ìmáàmù Ọ̀yọ́ akínyín kó rire o, ìmáàmù mùsùlùmí lẹ jẹ́ o, ẹ ṣe ìmáàmù sàlàfíà o. Torí àwọn sàlàfíà yìí Amẹ́ríkà ń wá wọn lọ́wọ́lọ́wọ́, torí àwọn nìṣòro tá a ní àwọn sàlàfíà yìí ní ń bẹ nídìí banditry, àwọn ní ń bẹ ní terrorism, àwọn ní ń bẹ ní ti x-men, ẹ lọ wọn sàlàfíà ni wọn, àwọn ní Boko Haram. ẹ fẹ́ kọ́ bú Tọ́líà, àwọn Tọ́líà lè máa fọ̀rọ̀ ránṣẹ́ sí mùdírù Markaz kó máa sọ̀rọ̀ sáwọn àgbàlagbà míì. ṣèbí níjọ́ tí ìmáàmù Ìwó wá rábítà, ṣẹbẹ́ ló gbọ́dọ̀ ó lọ gbàṣẹ lọ́dọ̀ ọba yín ni. ṣé ń gbà tí Tọ́líà ó kú ọ̀lẹ́ṣọ́ lọ gbàṣẹ lọ́dọ̀ Ṣọ̀ún àbí kò sínú lẹ́tà lú wọn? ètò olú wọn lélẹ́yìí tẹ́ fẹ́ dàrú yìí. ṣọmọ ẹlẹ́kọ̀ọ́ nìyẹn, ṣọmọ tó ń bú ọba àlú wọn tó jẹ́ ọmọ sọ̀sọ́kúsọ lórí mímbàrí, ó tún wá dénú rọ́bítà, kò tiẹ̀ wojú bàbá Báńgbọ́lá láwọn tí wọ́n já wọn tí wọ́n fẹ́ràn, kò wojú irú àwọn ṣúgà, kò wojú irú mùdírù Markaz, torí òun náà mí ni mùdírù Markaz. mọ̀ ń bọ̀ mi ò tí ì dé láìla, what is your age? kí lọ́jọ́ orí ẹ? ọmọ kékeré wọ́n sì fẹ́ bayé ẹ̀jẹ̀, wọ́n wá lu àwọn ẹbí wọn, wọ́n ti inú àwọn ẹbí wọn mọ́lé torí pé ó fẹ́ joyè. kẹ́yìn lè mọ bí ọmọkùnrin yẹn ṣe desperate tó ń kọyè. ẹ fẹ́ bá ẹ wọ mufti ọjà ẹ̀ rí pé in tó ń dùn ni pé rọ́bítà ò fọ́, rọ́bítà ńlá ṣe yọrí, kí làwọn gbé ṣe lọ́dọ̀ àwọn tó jòkó dáadáa bíi ti rọ́bítà yẹn. wọ́n dẹ̀ mọ̀ wípé ìrònú ti ń bẹ lẹ́yìn rẹ̀ mùdírù Markaz ni. iṣẹ́ tí Sheikh Adama ṣe ní rọ́bítà ni mùdírù ń ṣe lọ́wọ́. ẹ̀yin fẹ́ bàjẹ́ ni ẹ rí dáadáa kan àfọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. kí ló burú ní ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọ? mo sọ lẹ́ẹ̀kan, mo lẹ́ẹ̀ nílà káì, ó ń júwe bọ́pọlọ yín ṣe kéré tó, àtèyí tó pè ní wazir, àtèyí tí wọ́n pè ní nǹkan míì, àtèyí tó pèrè ní mufti ọjà àti wasiru palace, lóye láti inú dá. ẹ jẹ́ kí n wá analyze ọ̀rọ̀ rábítà fún yín. rọ́bítọ̀ ò yọ Tọ́líà lóyè. rọ́bítọ̀ ò yọ Tọ́líà lóyè. wọn ò yọ lóyè. in tí rọ́bítọ̀ ń sọ ni wípé èèyàn méjì ló wá ń represent látògbómọ̀ṣọ́ tó sì jẹ́ máàmù méjì. ok, tẹ́yìn bá nílá akáyè, ṣó yẹ kán lé àwọn méjèèjì àbó yẹ kán lé ẹnìkan fún kan? dípò já sí pé inú ìlú yẹn wàhálà wà ń bẹ, tí wọ́n bá ti lẹ́nìkan fẹ́ nìkan, ṣé wọ́n ti ṣàkóso ẹnìkan? wọ́n sì rí wípé tọ́ ta ni ó máa ṣojú ìmáàmù ò lè pé méjì. ẹni tán bá yàn wá láti ẹ máa wá àwọn òpònú yìí onílùú tiwọn o. ìmáàmù ìlú, ìmáàmù Ìwó, ó fẹ́ lọ rọ́bítọ̀ fún conference Ìjẹ̀bú-Òde, ó ń láti kọ́kọ́ lọ gbàyànda lọ́dọ̀ ọba ní tó jójú tiẹ̀ lọ́dọ̀ ọba ìlú tiwọn, ó lọ gbàyànda mẹ́. èèyàn ṣiṣẹ́ tó ń sọ fún pé kán lọ bá àwọn mufti, bàbá yẹn lọ mú yí ọjọ́ tẹ́rò, ṣe mú lóye kọjọ́ ga ti ń bí ọ̀rẹ́ sí mẹ́. ọba ti yín láláṣẹ ẹ wá gbé síbi pọ́rọ̀ ẹ̀sìn. àwọn ọba Saudi lẹ́ni ẹ̀sìn jẹ wọ́n lógún tó èmi nínú àwọn ọba wa ńlẹ̀ Yorùbá. ṣáwọn ọba Saudi ẹ̀ṣẹ̀ bọ̀ ọdún àjẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ lọ́wọ́ pẹ̀lú àwọn èrè tí wọ́n gbé síbẹ̀, ṣáwọn àfáà ló gbé síbẹ̀. èwo ni wọ́n wá bí da nínú àfáà Saudi kó bọ́ sórí mímbàrí kó máa bújọba tí ò bá nílẹ̀ wọn níbi ẹ ti lẹ̀ lọ gba template wa. èwo ló lè bú ọba mẹ́? èwo ló lè sọ̀rọ̀ sọ́ba mẹ́? kí ló dé tẹ́ẹ̀ lè ṣe dédé? bọ́mọdé bá ń ṣọmọdé àgbà ní ó sọ pé bó ti ń ṣe ìbẹ́ẹ̀kọ́ ni wọ́n ń ṣe. ṣebí ìmáàmù Ọ̀fà sọ, àmọ́ ní ó ti ń sọ ìmáàmù Ọ̀fà ò sọ orí lọ́dọ̀ yín. gbogbo èèyàn lọ̀tá Ọlọ́run lọ́dọ̀ yín, gbogbo èèyàn lọ̀tá ẹ̀sìn lọ́dọ̀ yín, tí rònú yín ò bá ti papọ̀ mọ́ tiwọn tàbí tí rònú wọn ò papọ̀ mọ́ ti yín. ṣe ayé nù ni, ṣé báyé ṣe rí lánàá nù? ẹ fẹ́ bá ẹ wọ mufti ọjà ẹ̀ rí pé in tó ń dùn ni pé rọ́bítà ò fọ́, rọ́bítà ńlá ṣe yọrí, kí làwọn gbé ṣe lọ́dọ̀ àwọn tó jòkó dáadáa bíi ti rọ́bítà yẹn. wọ́n dẹ̀ mọ̀ wípé ìrònú ti ń bẹ lẹ́yìn rẹ̀ mùdírù Markaz ni. ok, agbọ́dọ̀ máa àtàkì mùdírù káwọn bàbá yẹn lè hate ẹ̀. àwọn bàbá yẹn sì súnmọ́ mùdírù wọn mọ̀, wọ́n fẹ́ da àárín mùdírù àti bàbá àbàdàrú, bàbá dáadáa, bàbá àlùbáríkà, bàbá wàláì, bàbá àlùbáríkà, wọ́n fẹ́ da àárín wọn rú wọn rí dàrú. wọ́n tún wá lo gbọ́nà ẹwọ bọ́ ṣe débi pé wọ́n bá débi pé wọ́n mú orí Markaz wọ́n fi sọ máàt wọ́n gbé kó ń bẹ́ ẹwùjọ́ táwọn ẹ̀sà òkè ọmọ máàdù pẹ̀lú àwọn Suleiman àti Fatah àkíru wọn tí wọ́n ti ń bú mùdírù Markaz bọ̀. mùdírù Markaz wà láyé inú wọn dẹ̀ ń dùn. ṣe ẹ̀rọ fáwọn Markaz gọ̀ ni tí wọ́n ní tán lè fi bú ẹ̀yìn. justice for ọba ní máàdù yẹn tó bá yẹ pọ̀ Markaz fẹ́ ṣàbùkù wọ́n tọwọ́ bọ̀. àmọ́ wọn ṣe bẹ́ẹ̀ ẹwọ ń táfà yẹn náà béèrè fún wọn dá lóhùn tó sì jẹ́ ọ̀rọ̀ tí bàbá wọn fẹ́. ibi ó sì jù bí ọ̀gá òjọ̀gá mùdírù ojú mùdírù. mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àbúrò yín Joseph Obanimad ó pín mùdírù wọn sákèsí láàárọ̀ iná ẹ kìlọ̀ fáwọn ọmọ kéwìn tí ń sọ̀rọ̀ káàkiri torí pé wọ́n ń sọ̀rọ̀ mùdírù láìdá ní ìdára náà ló púùsì àfà tó bọ́ta tó sọ̀sọ́kúsọ nípa Sheikh Adama àti Markaz
torí pé ó jẹun nínú ọ̀rọ̀ àfáà yẹn pé tọ́ òun ti tíìchì láwọn abò ní ìrí tó ń òṣèrú eléyìí ṣàìtọ́nù ní ìyẹn tó yẹ pé inú ọgbà yẹn ni ṣàìtọ́nù ti yáwọn lò. Kí ló dé tá à ń fi súnà ṣàìdá tá à ń forúkọ ìsìláàmù ṣe tí ò dá tá ì rí nǹkan tó dá kákíyàn mùdírù ò tiẹ̀ ní dáadáa rárá tí ń ṣe àfàìdá. Irú ẹ̀dá wò lẹ́yìn èèyàn méjì ní rẹpísẹ́ǹtì Ògbómọ̀ṣọ́ nínú rábítà ìkan yájú ìkan sì ń tẹríba tó bá jẹ́ ìyìn ọmọ tí ó bá wá dájọ́ irú ẹgbàá mara ta ló mọ̀ pé bẹ́ẹ̀ bá débì kan kì í ṣe pé bàbẹ̀ jẹ́ ni ok ọmọ tó dó Ògbómọ̀ṣọ́ tó dá Ògbómọ̀ṣọ́ sí méjì ọmọ tó dénú ìlú wọn tó dá agboolé wọn sí méjì táwọn agboolé wọn ò gbọ́ra wọn tí wọ́n dọ̀tá tẹ́nìkan wọn mọ̀gbà tí wọ́n parí ẹ̀ tó sì fẹ́ jẹ́ lórí ìlú ṣé lórí ìlú gan tọ́ sí ẹni tí ò lè yanjú áwọ̀ inú ilé wọn ẹni tó gbógun ti ilé wọn ó tún wá gbógun ti ìlú bẹ́ẹ̀ bá ti gbógun ti odidi ìlú tó rọ́bá láwọn mẹ́wàá ó ti gbógun ti ìlú mùsùlùmí ìlú wá pín sí méjì àwọn kan tẹ̀ lọ́ba àwọn kan tẹ̀ lóhun àwọn agboolé wọn náà pín sí méjì àwọn kan tẹ̀ lóhun àwọn kan tẹ̀ lélu ẹ wá ló ń ṣe eré ẹ sì ń kí lẹ́yìn wá sí wo ni ó wàá ṣe lórí mímbàrí fáwọn tí ilé wọn bá ń dàrú àwọn tí wọ́n bá já okùn ẹbí táwọn kan bá kórú ẹjọ́ wá bẹ̀ pé wọ́n lu mọ̀lẹ́bí ẹnìkan torí pé ó fẹ́ joyè nínú ilé wọn wọ́n wá lu àwọn ẹbí wọn wọ́n ti inú àwọn ẹbí wọn mọ́lé torí pé ó fẹ́ joyè kẹ́yìn lè mọ bí ọmọkùnrin yẹn ṣe desperate tó ń kọyè ó lè pààyàn torí ẹ̀ tó bá pẹ́ tó mọ́ lọ́lọ́ níbi wàhálà yìí ti pọ̀ ju kí lóun fẹ́ fòye yìí ṣe òun òbúkátẹ̀ òun ní díẹ̀ tòun ti ń jẹ́yàn tẹ́lẹ̀ náà ẹ̀ sì lè blame ẹ̀ torí ìwà gidi tó ń lò nínú yúnífọ́ọ̀mù civil defense fáwọn tí wọ́n máa jí epo ṣàpọ̀ wọ́n máa sán lórí gan ìwà yẹn náà ló gbé lórí mímbà yìí tó fi ń sọ̀rọ̀ ó ti gbàgbé pé òun èé ṣe civil defense mọ́ yóò wá máa fọ́nu ẹ̀sọ ọ̀rọ̀ mímọ̀ wo ni Tọ́lé à ń sọ ìkan bú ọba ó ń yẹ̀yẹ́ ló ti dàlúrú ẹ̀ wá fẹ́ kó tún wá darọ́ bí tọ̀rú kí ló ń dùn ọmọ lásán mẹ́ ó fẹ́ wá darọ́ bí tọ̀rú torí pé ẹ fẹ́ ẹ ti wá kì láyà ó wá rọ́ bí tọ̀ mùdírù wá pé Tọ́lé Ògbómọ̀ṣọ́ bọ́ta orí yín ti dàrú ẹ wá ní àfáà torí pé ó já àfáà òun náà sì lóhun láfáà mi ó ń sọ yẹn jáde lẹ́nu àmọ́ nǹkan tó wà ní ọkàn rẹ̀ burú jù bá ní lọ mùdírù wá dúró báyìí èyí ń bọ̀ yìí tí ì dé àwọn àwọn olókọ́ ilé tí lè yín lákàyè rárá ẹ̀kọ́ òun ní bẹ lára ẹ̀ bu wa náà ni kò sì jù bẹ́ẹ̀ lọ ṣọmọ ẹlẹ́kọ̀ọ́ nìyẹn ṣọmọ tó ń bú ọba àlú wọn tó jẹ́ ọmọ sọ̀sọ́kúsọ lórí mímbàrí ó tún wá dénú rọ́bítà kò tiẹ̀ wojú bàbá Báńgbọ́lá láwọn tí wọ́n já wọn tí wọ́n fẹ́ràn kò wojú irú àwọn ṣúgà kò wojú irú mùdírù mọ́ríkà torí òun náà mí ni mùdírù mọ́ríkà mọ̀ ń bọ̀ mi ò tí ì dé láìla what is your age kí lọ́jọ́ orí ẹ ọmọ kékeré wọ́n sì fẹ́ bayé ẹ̀jẹ̀ ẹ̀yẹn yàtọ̀ sí gàràgàrà tó bá àwọn ṣe àwọn ọba kan àti wọ́n ń ṣiṣẹ́ underground ṣèbí kan ló wá rọ́bìtọ̀ tí ń kọ́ mọ́ ń kéwù yẹn ṣèbọ́ bá àwọn ló ń sọ ní ìd pé ilé bàbá òun ni mọ́ṣáláṣí ẹni tí ò bá fẹ́ tó òun ò fẹ́ rí mbẹ̀ lọ́dọ̀ ìyẹn lọ nínú ẹ̀sìn nínú ṣàríà pé òun lòun ní mọ́ṣáláṣí ẹnìkan lọ pé ilé Ọlọ́run ni wọ́n ní ilé Ọlọ́run báwo ṣọ́lọ́run sọ fún ẹ pé òun lòun ní ilé bàbá tòun ní ìyẹn ò ní ọ̀rọ̀ yẹn dá lọ́dọ̀ yìí kò ní láìfí àmọ́ tó bá wá ń bọ̀ mí kò dáa ṣé súnà lẹ́ ń ṣe àbí ṣẹ́yìnà àhárí súnà ṣẹ́yìnà súnà kọ́ lẹ́ ń ṣe wallahi ṣẹ́yìnà lẹ́ ń ṣe ẹ wo bẹ ṣe ń bayé jẹ́ tẹ́ ń dà lúrú àti kò wá ságbà kò sọmọdé kò sẹ́nìkan tó lè bẹ́ nìkan wí wọ́n lè sọ̀rọ̀ sẹ́yìn ẹ̀yin ó mọ sọ̀rọ̀ síyàn wọ́n lè bú yín ẹ̀yin ó mọ búyàn ẹ fẹ́ kán bú Tọ́lé àmọ́ Tọ́lé lè máa fọ̀rọ̀ ránṣẹ́ sí mùdírù mọ́kàs kó mọ sọ̀rọ̀ sáwọn àgbàlagbà míì kò sí àwọn kan ò fẹ́ tiẹ̀ àwọn kan ò ní fẹ́ tiẹ̀ báwọn kan ti fẹ́ tọ́lọ́hun táwọn kan fẹ́ tọ́lọ́hun báwọn kan ti fẹ́ tànẹ́bí táwọn kan ò fẹ́ tiẹ̀ gbogbo ayé ò lè jẹ́ tiẹ̀ tán ò dá mẹ́nu rábítà wà òpétọ̀ èyí tẹ́ fi dábírú ànígbà ó dá èèyàn méjì ò lè mọ́ wá láti lù kí ìlú fún wa lẹ́nìkan ṣèbí níjọ́ tí ìmáàmù Ìwó wá rábítà ṣẹbẹ́ ló gbọ́dọ̀ ó lọ gbàṣẹ lọ́dọ̀ ọba yín ni ṣe ń gbà tí Tọ́lé òkú ọ̀lẹ́ṣọ́ lọ gbàṣẹ lọ́dọ̀ Ṣọ̀ún àbí kò sínú lẹ́tà lú wọn ètò olú wọn lélẹ́yìí tẹ́ fẹ́ dàwí àti barista òmùgọ̀ tó lọ ń kóòtù òfin lọ́ndà clinical section àwọn jẹ́ pé òpùrọ́ lásán iyì ọjọ́ ìrìn ni wọ́n gbà ẹ̀ lọ́ndà clinical section wọn tó bẹ́ẹ̀ we are ready for you oyè agbolé wọn tágbolé láwọn ò fẹ́ agbolé ní kèé sọmọ inú ilé àwọn Allahu a'lamu bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ òkìkí wọ́n lẹ̀ bí ọba òun fúnra ẹni pírọ́blẹ́mù lú ẹ̀ ó tún wá fẹ́ gbé pírọ́blẹ́mù yẹn wá rọ́bítọ̀ in tó ṣẹlẹ̀ lù wọn kó wá ṣẹlẹ̀ rọ́bítọ̀ ìyẹn fi hàn pé ẹ fẹ́ dá rọ́bítọ̀ rò ní díndùn yìí nìyẹn pé ẹ sọ sí wọn yọ Tọ́lé àpò ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ lẹ́tà wá pé ìmáàmù méjì lẹ̀ ń rí àmọ́ máàmù báyìí látọ̀dọ̀ àwọn ni ó máa ṣojú àwọn aṣojú Ògbómọ̀ṣọ́ nínú rọ́bítọ̀ nígbà tó dídìrín àgbà kan náà dídìrín dátọ́ tó lóun òpìtàn ránù ó hé tí mùdírù gan kí ló kàn pẹ̀lú rọ́bítọ̀ òun òpìtàn Ìbàdàn òun òpìtàn ilẹ̀ Yorùbá wọ́n fún un ní kíní kan tí ó máa pa àwọn ìtàn tí ò lọ bẹ́ẹ̀ nìkan bá sì pàtàn yẹn tó mú rẹ́fẹ́rẹ́nsì wa kò ní gbà òpìtàn àdánù ẹgbọ́n bí yẹn náà ti ń sọ̀rọ̀ pé ṣe ń jọ tí wọ́n fẹ́ mú ìmáàmù Ògbómọ̀ṣọ́ wá ṣé wọ́n mú wá láti ọ̀dọ̀ ọba ni dídìrín ò sọ̀rọ̀ wípé
ó ṣe já sí pé ìmọ̀ ọba Ọ̀yọ́ tó já sí pé òun láṣojú Ṣàngó, ọba Ọ̀yọ́ lè ṣe kó má bọ Ṣàngó lófìrí tí ó wọ Ṣàngó pàjọ tí wọ́n bọ̀ ó sì yan ìmáàmù. In tí ò yé yín ni pé àwọn ọba yẹn kọ́ ní yan ìmáàmù, nígbà táwọn èèyàn tí wọ́n yàn wọ́n bá yàn wọ́n ni wọ́n sọ fún ba pé ẹni báyìí gangan ló kájú ẹ̀ lọ́ba ó tó announce bọ́n torí pọ́ba ló gbé jáde wọn lọ́ba ló yàn ẹ sọ̀rọ̀ lórí ihun pé kí ló dé tó já sí pọ́ba Ọ̀yọ́ ló yan ìmáàmù Ọ̀yọ́. Nígbà tí ọ̀daràn àwọn ọmọ màdàrú yìí tó tún sọ̀rọ̀ ó ní wọn kí ìmáàmù Ọ̀yọ́ rọ́bítà òkì òkè ṣe tí rọ́bítà bá fẹ́ kíyàn orí social media ni wọ́n ti mọ̀ kíyàn àbí lẹ́tà ni wọ́n kọ ṣé wọ́n ní ṣe conference lẹ́yìn òpònú aláìnílákàyè torí pé wọ́n fẹ́ kẹ́lẹ̀ mọ̀ pọ́n fẹ́ dá rọ́bítà rú ni wọ́n tó jẹ́ pé àwọn kan ní wọn ti ń so pàmpá wọ́n ti ń rọ̀gbà dí bàbá ìmáàmù yẹn náà mo sì mọ̀ pé ní tó gbọ́nú gbọ́n ta ni láti pé bí yẹn ò ṣe ní ṣe rọ́bítọ̀ wọ́n ti á sáré romance ẹ̀ wọ́n ti fẹ́ máa sọ́ di ìmáàmù súnà. Ìmáàmù Ọ̀yọ́ akínyín kó rire o, ìmáàmù mùsùlùmí lẹ́jẹ́ o, ṣe ìmáàmù sàlàfíà o. Tó ráwọn sàlàfíà yìí Amẹ́ríkà ń wá wọn lọ́wọ́lọ́wọ́ tó ráwọn nìṣòro tá a ní àwọn sàlàfíà yìí ní ń bẹ nídìí banditry, àwọn ní ń bẹ ní terrorism, àwọn ní ń bẹ nídìí x-men ẹ lọ́wọ́ wọn sàlàfíà ni wọn, àwọn ní Boko Haram. Ilẹ̀ Yorùbá yìí náà ẹ wo bọ́n ṣe ń terrorize mùsùlùmí ọmọ ìyá wọn. Ẹ jẹ́ á tètè fẹjọ́ wọn sùn ká máa kọ lẹ́tà nítorí wọn, ẹ jẹ́ á máa rìpọ́ọ̀tù wọn. Àwọn muslim jihadist wọ́n ti wà nílẹ̀ Yorùbá ẹ wo bọ́n ṣe ń dá wàhálà lẹ̀ tílẹ̀ Yorùbá ò ní sinmi, ẹ jẹ́ á máa rìpọ́ọ̀tù wọn. Àwọn támẹ́lì tó gbé àwọn eléyìí ò tí ì láǹfààní láti rí ìbọn yọ ti wá. Ṣáwọn tí wọ́n ń ṣe náfìlà kéèyàn lè kú, ṣáwọn tí wọ́n máa bóòsì pé béèyàn bá kú lónìí àwọn ò forí kalẹ̀ fún wákàtí kan láti máa fi dúpẹ́, ṣáwọn téèyàn ó kú tí ó máa yọyàn ní mùsùlùmí ọmọ ìyá wọn. Àwọn social media bandits ẹ jẹ́ á tètè ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ wọn nísìn wọ́n máa ń lọ́ọ̀kì profile wọn ni torí pé aburú ni wọ́n ṣe ń bí. Tó bá ní o fẹ́ fún wọn lésìkò tiẹ̀ lọ́wọ́ ń tọ̀ yóò ti lọ́ọ̀kì profile ẹ lọ́wọ́ àwọn sàlàfíà tó bọ́ ṣe báyé wọn jẹ́ torí àtijẹ́ àtàtí mú. Àwọn ilé terrorism ni wọ́n, terrorist ni wọ́n, àkídà Boko Haram ní ń bẹ lọ́dọ̀ wọn ẹ̀ sì ní rí wọn láyé kan tako Boko Haram. Wọ́n sọ pé jihad ni bí Boko Haram bá pààyàn inú wọn mẹ́dùn ni torí pé ìdájọ́ kápáyàn gbogbo ẹ̀rẹ́ ní bẹ lọ́dọ̀ wọn. Bí yàn bá fi ìsìlámù lẹ̀ kápá ni, bí yàn bá ṣe lè kápá ni, gbogbo nǹkan bẹ́ẹ̀ bá bú ànábì kápá ni. Kọ́lọ̀ ń kó làwọn mẹ́. Wọ́n sì ká lẹ́tà yìí wọ́n yìí sọ pé tọ̀ rábítà ìmáàmù tí ó recognize ń bí ni ìmáàmù tí ìlú sọ wípé látọ̀dọ̀ àwọn. Alhamdulillah rábítà olóhun yọ tọ́líà ṣé tọ́líà Adéjìmọ̀ wọ́n lè padà ní tán bá lè padà wàhálà òun àtàwọn ará Ògbómọ̀ṣọ́ kí wá ní tiwọn. Àtàgbàlagbà tó já sí pé àti fọyín ni lára gbogbo ilẹ̀ tẹ̀ ń bọ́ta bí ìgbà tẹ́ lóye mọ́ ẹ̀sìn mọ̀ àbòsílẹ̀ ń ṣe. Ẹ wà wọ́n ẹ̀wẹ̀ láàrin funfun inú yín sì dúdú ẹ wà máa já tọ́lẹ̀ Ọlọ́run má jẹ́ ń fi irú àwọn ilé ìṣe babaláyé mi o. Ẹ̀yin sọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ àlùfàṣà ń bẹ lọ́dọ̀ yín o ẹ̀yin náà máa àtàkì èèyàn o àmọ́ wọn lè sọ̀rọ̀ sí ìyún kó máa jẹ́ mẹ́sẹ̀jì lórí ọ̀rọ̀ rọ́bítọ̀ á kí àwọn bàbá wa ní rọ́bítọ̀ Ọlọ́run ní gbé yín ṣubú gbogbo ẹni tí máa ń ronú kó ń fẹ́ da rọ́bítọ̀ kò ní gbérí láyé kò ní gbérí láyé kìámà yóò ṣubú láyé wọ́n mọ̀ lọ́run kó ṣubú. Ẹ máa wo àrà tí wọ́n fẹ́ da rọ́bítọ̀ rú ni o wọ́n fẹ́ da rọ́bítọ̀ rú ni o àwọn bàbá yẹn ò complain ni o ẹ ò gbà kan nígbà kan nísìn Dr. YK Ọlọ́ṣọ́ làwọn ọmọ yẹn fẹ́ lò láti jẹ́ kóhun àti mùdírù máa jà wọ́n rí páàrin wọn ti dán mọ́ná nísìn inú wọn ọdún ṣe bẹ́ẹ̀ ló ń súnfì ò lè bá ń sún náà ṣe àbẹ́ ẹlẹ́lẹ́ bó ń súnfì kí wọ́n wàhálà yín kí ló dé ẹ fi rọ́bítọ̀ ọlẹ́kọ̀ọ́ kan yín ẹ̀ sí ń bẹ̀ èyí dìdìrín mufti ọjà yìí ní sọ́ngbà kan pẹ́ẹ́ nítumọ̀ ẹ lọ wábì kan jókòó sí ìjọba ọmọ yín wọ́n recognize yín kí wá ló ń dùn yín níbi tí wọ́n recognize kí lẹ̀ ń wá ń bẹ̀ ọmọ aláìlẹ́kọ̀ọ́ wa ní mufti ọjà ló dúró tìun mufti ọjà ló dúró lẹ́yìn àbọ̀ lọ́hùn tí rọ́bítọ̀ bá dá sí lọ́nà tí yóò dá bóhun ṣe ń ṣe gànràngànrà yẹn àwọn òṣèbàlú tí wọ́n jẹ́ kán ṣe gànràngànrà ṣèbẹ́ nìkan sọ ní ìdì pé torí pé ọba àlú yín fẹ́ bá yàwó ogun sùn ló ṣe ń bínú sọ̀hún ìjẹ́ padà pé ọba yín àtẹniyàn kẹ́ béèrè pé kí ló dé ẹ mọ̀ yẹn tá ń gbọ́ tí wọ́n lọ́ba yín máa ń rẹ́pọ̀ àwọn ọmọdún 13 ẹ wà bọ́ta ẹ máa bẹ́ẹ̀ ṣe ń ṣe dìbòlúgi ní gbangba yẹn náà ló ń júwe bẹ́ẹ̀ ṣe rí ní kọ̀rọ̀ pẹ́ẹ̀ dáa. Kí wá ní ìṣòro wa ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ mi sínú kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ ìmọ̀ ta ní ó ṣe àǹfààní àkéwú tó wúlò lọ́jọ̀gbọ́n ẹ̀yẹ limadha ta'allamna wa ma fadlu ilmina idha lam yufidna kullu ma nata'allam limadha ta'allamna kí ló ta tiẹ̀ torí ẹ̀ kéwú gan àwọn tó kàwé nọgẹ́ tó fi kàwé àwọn tí wọ́n kẹ́ ọ̀gbìn tó fi kẹ́kọ̀ọ́ wa ma fadlu ilmina kí wá láǹfààní alọ Saudi díyà kí láǹfààní alọ Magribi kí láǹfààní alọ Jazairi kí láǹfààní alọ Suria kí láǹfààní Iraq tá lọ kí láǹfààní gbogbo bí tá lọ idha lam yufidna nígbà yẹn pé kullu ma nata'allam gbogbo ń tá lákọ́ yìí náà kò yọ lára wa gbogbo ń tọ́ ní lára wa ní ìsìn ọkọ̀ ya pé tó bá ti rí ṣòkòtò èèyàn tó bá fò sókè tí ó bá ti nírùngbọ̀n yóò sì fàárí yóò sì ha obìnrin ẹ̀sìn ti tánù ní táwọn bàbá yẹn tí wọ́n ti ṣe lọ́jọ́ gbọ́n
mi ò tí ì ráyè àfà Àbíkẹ́ kankan torí yẹn ti sọ́ngbà bí ká sọ̀rọ̀ bàbá rẹ̀ á padà sọ̀rọ̀ bàbá rẹ̀ torí pé ó ń fi bàkan ta sí mi tẹ́ bá sì wo ẹ mọ̀ pé áńgàn náà ti wà lára ẹ̀ yàgbé ńgbà kan tó ti lọ bá wèrè sùn ọmọ kan táńgàn náà ń ṣe tá gbé ọmọ yẹn wá kó bá wọn tọ́jú ẹ̀ tó lọ bá ọmọ sùn irú wọn wà ń bọ́ ta ni wọ́n máa sọ̀rọ̀ káwọn èèyàn máa sọ kíní kan ò ní làákàyè mo kàn sí ń wù ẹ́ ní o torí pé mi ò ráyè láyé àti pé ó rẹ̀ mí mo yẹ̀ṣẹ̀ ń bọ̀ ni ò jẹ́ ráyè tiẹ̀ ṣe kankan yẹn àǹfààní wo ló wà ń bẹ̀ kankan àǹfààní wo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ tí ò ní wúlò ní tí ò láǹfààní nínú ẹ̀yin náà máa wo ẹ mọ̀ pé ẹni tó ti bá wèrè sùn wèrè ti wà náà jẹ ẹ mọ̀ ní pé kí ni yẹn máa ń jẹ ni ó lè bú mu dìrú láàárọ̀ kó kí lálẹ́ ó tún lè lọ́kọ́ ní àkàndá kó tún máa ṣe báyìí ẹ mọ̀ pé kí ọmọ wèrè tó bá sùn yẹn ó ń dá láàmú kò gbádùn ó ti ń forúkọ àwọn olóòkọ jẹun kiri kò bá wọn tán táwọn yẹn wá máa rò pé ibẹ̀ yẹn ni ẹni yẹn bọ̀bọ̀ yẹn ò gbádùn mọ́ ẹni pé kí ni ọmọ wèrè ọmọ aláǹgànà tí wọ́n ní kó tọ́jú tó lọ ń bá sùn yẹn ó ti kó sí lọ́pọlọ òun náà kúkú jẹ́wọ́ ọdí rẹ̀ wà pé lóòótọ́ òun ṣe láti ìgbà tó ti bá ọmọ wèrè yẹn sùn òun rẹ̀ náà bí wèrè ẹ̀wọ̀ tó bá wà tí ń bá lọ lédè ẹ wá wọn bá ṣe wèrè lélẹ́yìn ni àbí èèyàn ibi ọ̀rọ̀ tèyí nǹkan là lọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọjọ́ mi ní kí n má da ìfà tiẹ̀ torí òun yẹn yóò padà gbá tiẹ̀ ó rò pé òun mọ̀ ọ̀rọ̀ sọ ó sì rò pé òun láṣà ó sì rò pé òun lágídí àwọn tó ń lórúkọ wọn jẹun òkan ń lórúkọ wọn fi jẹun tí ń bá àwọn lórúkọ jẹ wọn sì ń wú ẹran kankan ni pé ìwà àfà àgbàbo ṣáfà àgbà níwọ torí pé ọkàn ọ̀pọ̀ tún wo jẹ́ kí n bẹ́ẹ̀ ṣì tẹ́ torí mọ̀ pé wàá fẹ́ wá torí máa ń rò pé ọmọ ọlọ́ṣọ́ wa máa ṣe gan ìwá torí pé nǹkan títa sí lórí ẹ̀ mọ̀ ẹni tó yẹ pé ó lè ta àwọn àfà nítorí tó fẹ́ jẹ níjọ́ tí wọ́n bú ṣe kàádámà òun lọ̀rẹ́ àwọn tí wọ́n bú wọn níjọ́ tí wọ́n bú ọba lọ́rin òun náà lọ̀rẹ́ wọn níjọ́ tó ti pé wọ́n bú àwọn àgbààgbà nínú àfà àṣọmọ̀lá yìí òun náà lọ̀rẹ́ wọn bó ṣe ń jẹ́ ń bẹ̀ yóò fẹ́ jẹ́ lólóró yóò fẹ́ jẹ́ légún gbogbo ẹni tó bá ti ń fẹ́ kán mọ̀ wọn ní gbogbo bí kán rí òun gbogbo bí kò lè gbádùn ayé yóò mọ̀ lérò pé òun jẹun ni yóò fẹ́ kán mọ̀ ẹni káàkiri ṣe bí wèrè ń bí ṣe bí ẹni tó gbádùn bí ṣe bí asínwín bí ọ̀rọ̀ ọjọ́ mi lọ kí ló dé tí màá wà òfin láǹfààní gbogbo àfáà tó bá kéwú tí mẹ́rin ò bá wúlò kì í ṣe àfáà Islam